ẹ ṣe igi. Igi ni mo ṣe. Tẹ́ fi kọ́ ilé. Igi ni mo ṣe tí mi kọ́ o. Igi ni mo ṣe tí mi kọ́. Àdánù àké tí mo fi làjí kánú gbóná. Màmá. Ṣá. Igi lẹ̀ ń ṣe tẹ́ fi kọ́lé. Igi ni mo ṣe o. Ta lè ròyìn pé igi lẹ̀ ń ṣe ní. Igi ni mo ṣe. Ta ló lè ròyìn? Àwọn tá lè sọ̀rọ̀. Àwọn síbẹ̀. Tá lè sọ̀rọ̀. Ẹ wá. Kí lẹ̀ ń ṣe? Igi. Ìgbógbé kọ́lọ́ má jò tá kú sílẹ̀. Àwọn igi tẹ́ ń tàdà, àwọn igi tẹ́ ń ṣe. Tó wà nílẹ̀ gbára mi ọ̀yà lè kó nù. Àwọn igi tẹ́ ló ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣé sọ́kùnrin kan níbà yín ṣe ni? Fúnra mi ni mo ń ṣe o. Àdá tí mo fi ń gbèrè náà léyìí o. Ẹ jẹ́ wọn adá yín. Ẹ já wọlé yín náà. wọ́n bọ̀ náà kó tó di pé ìyá yìí lọ mú àwọn irinṣẹ́ tí wọ́n fi ń gége wá fún Àgbàlá Gabriel bí wọ́n ṣe gé igi gbogbo àwọn àlàyé yẹn gbogbo ẹ̀ pátá lẹ máa rí lẹ máa gbọ́ látẹnu ìyá yìí wo Àgbàlá Gabriel ó ṣe Àgbàlá Gabriel láàánú púpọ̀ o ṣé ẹ mọ̀ pé kì í ṣe àkọ́ṣe Àgbàlá Gabriel lélẹ́yìí láti máa ran irú àwọn ìyá báyìí lọ́wọ́ àwọn ìyá tó jẹ́ pé kò sẹ́nìkan àfi Ọlọ́run nínú ayé wọn ní At Your Service TV láti mú fọwọ́n ìwá fún wa ẹjọ́ ẹ bá wa pé o kí ìyá yìí kí wọ́n lè rí olùrànlọ́wọ́ ẹ ṣe ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ó yẹ jẹ́ ká gbọ́ wọn nìṣó. Àkédà. Èwo lélẹ̀. Àdá tí mo. Àdá tẹ̀ ń lómi. Ó yẹ ẹjọ́ ó tẹ́ fi ń ṣẹ́ gírì. Igi lẹ̀ ń ṣẹ́. Igi mo ṣẹ́ tí mo fi ń tilẹ̀kùn. Igi lẹ̀ ń ṣẹ́. Igi mo ṣẹ́ o. Tẹ́ fi kọ́ bí. Igi mi kọ́ igi ni o. Igi mo ṣẹ́ o. Màmá ẹ gbìyànjú o. Bó wa ni nígbà tí wọn lẹ̀ ní ìka àfọlọ́hún. Ọdún kèlò lẹ ti wà nílé yìí màmá. Ọdún 9 rèé o. Ọdún 9. Bẹ́ẹ̀ ni o. Ọdún 9. Ọdún 9 rèé o. Ṣé yàrá mẹ́ta ilẹ̀ kọ́? Yàrá gbogbo ẹ̀ mo ti ẹ̀kọ́ kátẹ́gùn tó kí ó tó di kó wó àgbàrá lówó ńgbà tí ò sí nǹkan kan mọ́ tí mo rí. Ok, àgbàrá lówó bí. Ńgbà tí mo rí nǹkan kan bò mọ́ tágbára pin. So ẹ lọ ń ṣẹ́gi lóko. Igi ni mo gé o. Tẹ́ bá ti wá gé tán ẹ rù wálé. Ẹ rù wálé ni o. Ẹ wà á tà á. Ẹ wà á tà o. Láti pẹ́ ń ta yẹn lẹ fi kọ́lé. Ẹ jájọ rìn yí bí ìka. Ní mi kọ́ o. Màmá yìí àwọn àìṣe evangelism kiri ni wọ́n ní màmá sálàáfíà lẹ́wà mo ṣáà tán wọlé mo rí tán gbé igi tán gbé bọ́tà mọ́ ni màmá kí ló tẹ̀ ń rugi wọ́n ní igi táwọn ti ń ṣe tipẹ́tipẹ́ pé kódà igi òun làwọn fi kọ́ ilé kò tiẹ̀ sí wíńdò gan lẹ́yìn bíbá ẹ wá gbà pa báyìí kí ló dé tẹ gbà pa tó báyìí ẹ filẹ̀ ẹ filẹ̀ kí lẹ̀ ṣe ń bì. ilé ìwẹ̀ lásán ni o ilé ìwẹ̀ tí mo ní rèé o ilé ìwẹ̀ yín ni ilé ìwẹ̀ rèé ní tọ́lẹ̀tì o ilé ìta ibi rẹ̀ níwẹ̀ ni ibi mo ti ń wẹ̀ rèé o. màmá bò lẹ ṣe máa ń wọ bẹ̀ wẹ̀ ẹ́ jẹ́ ẹ wò. mọ lákọ̀rọ̀ bọ́bẹ̀ ní bí n bá ṣe ṣeré tí n wé wọ bẹ̀. ẹ wà wẹ̀ ń bì. ṣeré tí n wé wẹ̀ bí n ṣe kákòrè tí n wé mọ̀ wẹ̀ pé mo ga jù bí lọ. ẹ dìde ibo lẹ ti ń yàgbẹ́. ibi náà ni. ibi náà ti ń yàgbẹ́. odò tí mo mọ̀ rù lọ́nu. ok ẹ máa lọ ń sọ̀gbẹ́ yín ẹ wà lọ́jú odò. so ibi lẹ ti ń wẹ̀. ibi ni o. bó tutù mú bí ọyẹ́ mú kọ́. ibi náà ni. ibi náà lẹ ti wẹ̀. níjọ́ Sunday mo bìbì mo fẹ́ bí. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. so ara yàrá yín lélẹ̀ ṣé bí náà wo ni àbí bí tẹ́ bá dé ni. èkó náà ní kó tó di wípé mo rí búlọ̀kù tọ́bù mi wọ́n dá búlọ̀kù jọ ni mo rí sílẹ̀. àwọn èèyàn máa ń gbìyànjú láyé o ṣé èdè mọ̀ pé ń bá ran rẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run máa ràn lọ́wọ́ ẹ worú màmá yìí sìn èdè wa ń rugi màmá ẹ ti ń dàgbà ṣé àwọn gidi máa ń rù rè. mo ń rugi gidi. ẹ dé wò ẹ ṣe mọ bọ́ọ̀lù ẹ ṣe máa ń rù. nígbà ń bá dóko ń wà gbé kan báyìí. ẹsẹ̀ máa gbé báyìí ẹ máa gbé lérí báyìí. ẹ lè gbé gan mọ́ ẹ filẹ̀ ẹ ṣàfilẹ̀ ó ti tó báwọn èyí tẹ́ ẹ gbé ti tó báwọn ó rẹ̀ wọ́n igi tó jó rẹ̀ wọ́n rè é mo fẹ́ wò bá ṣe ní strength àti gbé ni ṣé lóòótọ́ ni wọ́n ń gbégi. wọ́n gbé mẹ́ta wọ́n gbé mẹ́rin pẹ̀lú bára wọn ò tún ṣe yá náà. wọ́n gbé mẹ́ta wọ́n gbé mẹ́rin. wọ́n gbé báyìí kẹ̀kẹ́ pẹ̀lú bára wọn ò ṣe yá. olómù sàárẹ̀ ilé igi tó pò yìí nígbà tí ń kó lọ tí ń kó bọ̀ ní ojú odò ń bẹ̀ o olómù síkì báyìí. so igi tán rù nítorí kọ́lé yìí mọ̀mọ́ ẹ ra àánú gbà ẹ dìde. ìrànú pa ni. aláti pọ̀jù fún mi. ẹ bímọ ni àwọn ọmọ yín kọ́. dádì ẹ bọ́wọ́ pẹ̀lú ní bàbá débi irú ká fò
ọmọ mi kankan ò rí jáde. Wọ́n rí nǹkan ṣe. Wọ́n rí kankan ṣe jẹ́ta tí mo ń bí ká gbogbo èèyàn bá pé wọ́n mo ní òsì kankan. Abiyamọ ẹ pẹ̀lẹ́ màmá, gbogbo ẹni tó wò ó wá máa sọ bẹ́ẹ̀ pé mi ò ní jìyà. Mo sọ pé I will not suffer. Mo kọ́mẹ́tẹ̀ wọ́n máa ń ṣí ẹ̀. Èèyàn dẹ̀ ṣẹ́gi tó fi kọ́lé. Ibẹ̀ lẹ́nìkan ti ń complain. At least wọ́n kọ́lé at least wọ́n kúrò ní ayálégbé pẹ̀lú igi ṣiṣẹ́ wọ́n kọ́ ilé yìí. Ẹ rí àánú gbà. Ẹ má bọ̀ níbi ilé yìí màmá. Màmá kí lè fẹ́? Mo ṣe rí yín láàárọ̀ yìí. Èní ni Wednesday. Mo ṣe rí yín ó yẹ kí n kọ́kọ́ wà ní church náà. Bẹ́ẹ̀ tí mo ṣe rí yín láàárọ̀ yìí ọ̀rọ̀ yín ń fẹ́ àánú bá ń gbé sọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ yín ń fẹ́ àánú. Kí ọ̀tá náà mi ọba nǹkan lè mi parí ni. Ọba nǹkan lè mi parí ni wọ́n lé nìkan. Ilé nìkan Kọ́ sàánú yín lẹ́ ń sọ. Sàánú mi ni mo ń sọ Ẹ dìde màmá, ẹ dìde. Ilé nìkan. Mo ń wo kí la lè ṣe fún màmá yìí o, kí la lè ṣe fún wọn o. Kí la lè ṣe fún wọn o. Igbógi ni mo ń wọ̀ ká ẹsẹ̀ mi láàánú. Ẹ bá mi ṣíà. Ẹ wá bá mi ṣíà kẹ́ máa ní I will not suffer. Ẹ máa ṣíà kẹ́ wá máa ní mi ò ní jìyà. Àwọn ọmọ mi ò ní jìyà. Ẹ máa sọ pé mi ò ní jìyà. Igbógi lẹ̀ ń wọ̀ ká. Igbógi mo ń wọ̀ ká. Igbógi ni mo ń wọ̀ ká. So bẹ́ẹ̀ ṣe ń tagi lẹ̀ ń sanwó búlọ́ọ̀kù. Ẹni mo sanwó búlọ́ọ̀kù. Bẹ́ẹ̀ ṣe ń jági lẹ̀ ń sanwó yèèpẹ̀. Ẹni mo sanwó yèèpẹ̀ o. Bàbá wù mí dá mi tí nǹkan kan ọba mú mi tí ń bá ró búlọ́ọ̀kù tí ọkàn mi máa ní ẹjẹ́ ń lọ ọ̀bá ń pọ́n ẹjẹ́ ń lọ ọ̀bá ń pọ́n ẹjẹ́ ń lọ ọ̀bá ń pọ́n kó tó di wípé bọ́ọ̀rà mi bá tó gbé ń tòwọ́ gbòógì lọ. Ó tó ọdún mélòó tẹ́ ti wà báyìí? Ọdún 9 rẹ̀ tí mo ti wà ní òhò. Ọdún 9. Bẹ́ẹ̀ ni tí mo ti wà ní òhò. Màmá tẹ́ bá ràánú iṣẹ́ wo lẹ lè padà máa ṣe torí ẹ̀ lè tagi mọ́. Àmì ò Jésù ẹ wo dáàdì tí n bá ti ràánú gbà tán bá ti bá ń parí ilé mi dáàdì ilé ìlọ́ba mi ń wò ṣiṣẹ́ ilé. Màmá tí ẹ bá ràánú gbà iṣẹ́ wo lẹ máa ṣe irú ọjà wo. Àjà alábọ̀ ẹ̀wà àgbàdo ìrẹsì mo fẹ́ mọ tà wàhálà gbó ìtìsú mi gbólókun tí mò ń wọ̀ ìgbólókun tí mò ń wọ̀. Tẹ bá ràánú gbà ẹlẹ́ta. ẹ ń ta rẹ sí wọn mọ tẹwà gbogbo nǹkan alábọ̀ ráìsì ẹ̀wà alábọ̀ nǹkan kan. bẹ́ẹ̀ni ni wọn mọ. Ibo lẹ ti máa tà. wọn wà ṣọ́ọ̀bù ní dáàdì kò sí bí mo ti lè tajà bí. Ẹ rí àánú gbà. Gbogbo nǹkan kan sórí ibi gan ò ṣe dáadáa. Tí atẹ́gùn bá dé nígbà tó ti lè ran ara wọn lọ́wọ́ báyìí tá a bá wo bá a ṣe lè gbé ẹgbẹ́ yìí náà dìde ẹgbẹ́ yìí tá a bá gbé dìde then ẹgbẹ́ yẹn kán dẹ̀ ṣe kán dẹ̀ wọ́n á kan gbogbo ẹ̀ ráìn kán dẹ̀ wà bá wọn ṣe wájú ní fàràǹdà wọ́n á wá rẹ̀ wọ́n á fi wíńdò sí ìyá wa bẹ̀rẹ̀ sí ní tajà gbogbo ohun tá à ń sọ yìí chẹ́ńjì díẹ̀ ti ṣe màmá ṣe ní àkáǹtì. Ṣe lákàntì ẹ lọ mú wa ẹ pẹ̀lẹ́ màmá ẹ mú wa. Ẹ jẹ́ wo ń ta lè ṣe fún màmá yìí ẹ jẹ́ wo ń ta lè ṣe fún wọn ẹ ṣíà fídíò wọn gan ẹ ní fi ọjọ́ alẹ́ jìyà màmá yìí ti wà ní ọjọ́ alẹ́ ẹ wo orí wọn màmá kí ni ọjọ́ orí yín báyìí. Ọjọ́ orí mi ó ti ń lọ bí 70 báyìí. 70. Bẹ́ẹ̀ ni dádì. Ẹ ti lé 70. Bẹ́ẹ̀ ni bí mo ṣe. Kí lorúkọ yín. Mojíríkẹ́. Mojíríkẹ́ kí ni. Fatima Ọ̀pàdélé. Mojíríkẹ́ Ọ̀pàdélé Fatima lè mi. Ó yẹ porúkọ yín kẹ́ ní màá ràánú gbà. Màá ràánú gbà èmi Mojíríkẹ́ màá ràánú gbà èmi Fatima ọmọ ànàbì wọ́n ràánú gbà èmi ìyàwó Ọ̀pàdélé wọ́n ràánú gbà lágbára Jésù olùgbàlà. Ẹ má mà ṣubú màmá yẹn mọ̀ ní dààmú ìwọ náà porúkọ rẹ kó ní èmi ní ó ràánú gbà ó sọ pé èmi Adémọ́lá màá rí àánú gbà ìwọ náà sọ kó wá ṣíà gan gbogbo ọwọ́ tó ṣíà fídíò yìí ẹ ní jìyà ọjọ́ alẹ́ àtẹ̀yìn tẹ̀ ṣíà ẹ̀ náà ẹ ní jìyà ọjọ́ alẹ́ bẹ́ẹ̀ bá ń ṣíyà yìí láàánú bá mi ṣíà ẹ̀ yóò kan àwọn kan lára á dẹ̀ wo nǹkan tá a máa ṣe síbí mi ò jẹ́jẹ́ ohunkóhun bẹ́ẹ̀ mo gba Ọlọ́run gbọ́ pé àánú yóò wá sórí yín àkáǹtì wọn náà la máa lò àkáǹtì tí wọn la máa lò Wema ni mò ń wò ń bí Wema Bank is 045139 8769 is 045139 8769 is 045139
398769 Ọ̀pádélé Mojíríkẹ́ Wema Bank. bẹ́ẹ̀ni sá. Ẹ jẹ́ á tún pè 0451398769 Ọ̀pádélé Mojíríkẹ́ Wema Bank. Mọ̀mọ́ ẹ ra àánú gbà. Ẹni máa ra àánú gbà. máa rà àánú gbà. Ẹni máa ra àánú gbà. Ẹni Mojíríkẹ́ ọ̀rá àánú gbà. Ẹni ọjọ́ ìyà mi ti dópin. ọjọ́ ìyà mi ti dópin. Ní tí mò ń sọ ni kí wọ́n náà máa sọ. Má sọ pé ọjọ́ ìyà mi ti dópin. ọjọ́ ìyà mi Mojíríkẹ́ ti dópin. Ọjọ́ ẹkún mi ti dópin. ọjọ́ ẹkún mi Mojíríkẹ́ ti dópin. Ẹni ẹ sọ pé àánú mi dé báyìí. àánú mi dé báyìí Mojíríkẹ́. Ẹ máa pé ẹni Ọlọ́run yóò fi sójú àwọn èèyàn Ọlọ́run fi sójú àwọn èèyàn láti ṣàánú láti mi. ṣàánú mi. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó Mo ṣàánú. dúpẹ́ lọ yín gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí láàánú. dìde, Ẹ ṣé o, ẹ dìde, ẹ ṣé o, ẹ dìde, ẹ èkó ní dìde, ẹ dìde, ìtàlọ́wọ́ yín o, ẹ dìde. ẹ ra àánú gbà o. ẹ dìde. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú mi lórí afẹ́fẹ́. Gbogbo ibi tí ràn mí òde rí, tẹ́ ti dìde àánú fún mi, Hey. tẹ́ ti dìde ìrànlọ́wọ́ fún mi. Hey. Àánú ò ní wọ́n lé yín, ìrànlọ́wọ́ ò ní tán lé yín. Ẹ ní darúgbó ṣẹ́gi, ẹ ní darúgbó ṣẹ́gi. Kí lẹ ní wọ́n ní ṣe? Mo ní wọn ò ní darúgbó ṣẹ́gi, wọn ò ní darúgbó ṣẹ́gi. Ọjọ́ alẹ́ yín ò ní kóró, ọjọ́ alẹ́ yín ò dáa, àtúbọ̀tán yín ò ní bàjẹ́. Ẹ ra àánú gba gbogbo bí ẹ wà. Afẹ́fẹ́ ìfẹ́ ọmọ kẹjì òkú lá gbogbo bí ẹ bá wà afẹ́fẹ́ àdúrà ọba yín lágbára Jésù. So wọ́n ṣẹ́gi tán fi kọ́lé. Wọ́n lọ ń ru igi. Ìyá yìí ń lagi. Mi ìgbàgbọ́. Ẹni bó ṣe kí ni? bó ṣe rí nù ẹni táwa náà ti ṣe mọ bó ṣe rí nù. Bó ṣe rí nìyẹn. Báńgbọ́n sí. Ẹ má jàjà ń ṣẹ́gi mọ́ o. Bẹ́ẹ̀ ṣe ń gbagi lórí ìyá yìí. Bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ yín náà ní tẹ́ ẹ fẹ́. Bẹ́ẹ̀ ṣe ń gba nǹkan àrù lórí wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yọ̀ǹda táyìn náà fẹ́ fún yín. Ẹ dẹ̀ rí àánú gbà. Ẹ wá ṣíà. Ẹ ṣíà kẹsànán wọn. Nọ́mbà kan tó wọ̀dọ̀ tèmi. Nọ́mbà kan tó wọ̀dọ̀ mi 07054900751. Ìwọ làánú kan. Ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi lẹ́wọ̀n, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o. Kí mi ró lérè o, kójò bá rọ̀ wò nígbàdùn náà lé o. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí ní àtìyọ Service TV. ẹ rí i pé àwọn ènìyàn là ń kọjá láyé, àwọn akíkanjú obìnrin ìwà irú ìyá yìí at 70 kí wọ́n sì máa gé igi kí wọ́n tó lè gbé ìgbé ayé. Bákan náà kò ṣe pé ìgbé ayé náà ó rọrùn fún wọn, ṣùgbọ́n Ọlọ́run ṣe Àgbàlá Gabriel wọ́n ti dá sí ọ̀rọ̀ ayé wọn. Ọmọdé gbàgbọ́ pé Ọlọ́run náà ti dá sí náà. Bákan náà gbogbo ẹ̀yin ènìyàn pátá ẹlẹ́yinjú àánú ẹ jọ̀ọ́ bá wa pín fọ́nrán yìí kíyà yìí kí wọ́n lè tètè rí olùrànlọ́wọ́. Bákan náà àwa tábà ẹ tí subscribe tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí lórí ìkànnì yìí kẹ́ tó lọ ẹ bá wa subscribe ẹ wò sàlẹ̀ yẹn ẹ má rí subscribe button nìyẹn ẹ bá wa gbé ọwọ́ lé kò ní gba owó lọ́wọ́ wa kì í pààyàn lára. Ẹ bá wa subscribe ẹ ṣe subscribe yẹn ọwọ́ yẹn lórúkọ Jésù ẹ ní fi gbọ́mọ sí ẹ fi gbé nǹkan rere ṣe gbogbo tẹ bá dáwọn yẹn lé wọn máa yọrí sí rere ni. Ẹ ṣeun ó dàbọ̀.